a tún ti wà ní ìkànnà ọ̀dọ̀ bàbá wa báyìí. Àgbà Onifuji ni wọ́n. Àgbà Onifuji ni wọ́n. Tó bá sọ pé wọ́n tó kọ́ mú swagger, tó kọ́ mú rap, tó kọ́ jẹ́ kóbìnrin tún máa gbóhùn sínú eré Fuji. Bàbá wa ni. Orin yẹn ò lè dùn lẹ́nu mi. Àwọn ni màá fẹ́ kọ́ orin yẹn. Eléyìí ṣe generation ìsinyìí tó ti pẹ́. Alhaji Ọláwálé Ishola Fatai. Bàbá Sandoka. Bàbá wa Yoboro. Yoboro yobonsin mo láwọn bèbí ń fẹ́ báyìí jó gbé anilẹ̀ kò dìde Ishola mi là ń ké sí ọmọ gẹ̀rígẹ̀rí Yoboro mi yobonsin kó yá gẹ̀gẹ̀dí gẹ́gẹ́ kan Sandoka o kó gẹ̀gẹ̀dí. Bàbá ọmọ ta ni nígbà tẹ́ ń sọ yìí Onifuji wo ni mi sọ wọn Mr. Axel Barrister bàbá Quentin Ìlàwọ̀ ọmọ ta tún náà wọn tó ń dún gbòòrò ń gbà yẹn. Àwọn ta lọ wọn tó tún jẹ́ bí sàwáwù yín tó jẹ́ bí ọwọ́ kan lẹ́jọ́ bẹ̀rẹ̀ mo fẹ́ mọ̀. Àkọ́kọ́ Alhaji Rashidi Ayinde Merengue. Àti mo ń jáde ńgbà yẹn àwọn náà jẹ́ contemporary mi pé mo ṣe ń dún lẹ́kọ̀ọ́ náà ń dún Ìbàdàn. Àwọn ta lẹ ti yọ ẹ ti yọ K1 the ultimate ẹ ti tẹ wọn sókè. Ẹ̀gbọ́n mi ọ̀gá mi láti fi wọ́n lẹ̀ sókè. Mo fẹ́ mọ̀ bí ẹ bá mú láti. Lẹ́yìn ìgbà yẹn èmi ni the youngest artist tó kéré jù tá a ti mú bàbá. Tamu General Quentin Ìlà tamu Wasiu Ayinde èmi ni mo kéré tamu bàbá yín Ìbàdàn àti ìyẹ̀dá Sàwábà èmi mo kéré jù táwọn èèyàn ń wò pé gbélé ti jáde wá. Mo fẹ́ kẹ́ ka torí tún fọ̀wọ́n ara ilé bá mi kà ẹ ti má Alhaji Rashidi Ayinde náà dún gbà. Rashidi Ayinde Ṣẹ̀fí Àlàó bí mo ṣe ń dún òun náà ń dún. Lẹ́gbàgbà yẹn. Bẹ́ẹ̀ni ní ìgbà yẹn kí n tó sọ́dọ̀ bàbá ẹ̀gbọ́n wa Shina Peter bẹ́ẹ̀ ló ṣe afro kìnnì kan ti ìgbà tí wà lóde tẹ́lẹ̀ rí àti jáde pẹ̀lú àti ẹni. Ṣùgbọ́n Rashidi Ayinde Ṣẹ̀fí Àlàó kí ló kọ isi kabaka Ajani òun náà dún ní ìgbà yẹn àwọn tí mo rí wípé a jẹ́ kí ní ìgbà yẹn lẹ́yìn ìgbà yẹn làyíbá dé bọ́ọ̀bù ẹ jẹ́ kó máa bọ́ọ̀bù lọ pẹ́ńpẹ́ńpẹ́ òun náà tẹ̀lé ṣọ́ọ̀mù yẹn a rí i pé nígbà yẹn dùgbà ẹ̀yin ẹlẹ́lẹ̀ kan gbà yẹn tẹ̀ ń dún gbà yẹn. dáṣà ń dún gbà yẹn nìyẹn kò tí ì sí àwọn àbúrò tó wà ní tàǹsì àtàwọn tó jẹ́ tèmi sí kò tí ì wọn náà ti ń ṣeré o ṣùgbọ́n ilé tó ń gbégbá rókè ńgbà yẹn kò sí ní Nàìjíríà yìí kò tí ì sí skul kan tí mi prayer station kan wà tí mi ti ṣeré Nàìjíríà tó sí lóòótọ́ tí mi ti gbà wọ́ọ̀dù ní Nàìjíríà yìí o kò sí tó ní ìgbà yẹn mi nìkan ni àwọn náà wọ́n wà ní àyàrá tiwọn tó ń dúró àyàrá tiwọn ṣùgbọ́n ẹni tó ń gbégbá rókè ńgbà yẹn èmi mo gba the best finest artist of the year tó fine jù ọdún mẹ́wàá artist tí orin yẹn ń tà jù mo gba almost 7 years pé orin yẹn ń tà o tó ń lò ju o èmi nígbà yẹn àwọn tí mo rí pé ó ṣe gbà yẹn ó ń dún gbà yẹn nìyẹn. ṣùgbọ́n wọn tó kù yẹn tẹ̀ ń dádó kan yẹn àbúrò lọ́jọ́ sí gbogbo yín níṣẹ́. àtà tí mo ṣẹ̀ṣẹ̀ jáde tán wọ́n ṣẹ̀ṣẹ̀ ń tẹ̀lé Ọlọ́run gbà fáwọn náà. Alájọ máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin náà ń tọ́jú àwọn ọmọ ẹgbẹ́ wọn àti bọ́ọ̀lù bẹ́ẹ̀ bá pa gbowó ayé ìtẹ́gbẹ́ fún wọn tẹ́jú wọn náà ni ó ní sọ̀rọ̀. Alhaji ṣó ní agreement torí mo ti bá ń bọ̀ wọn ilégbọ̀n wọn nílùú sọ̀rí mi à ní kò sí agreement ẹyẹ tí wọn bá pa náà ni ní gbé ṣé àdéhùn wà bẹ́yìn ṣe ń bọ̀ ọmọ ẹgbẹ́ yín ṣe ni sà. èmi ní kinní kan nígbà tí mo ní kinní kan náà tá a bá ń lọ sí ibi iṣẹ́ gbogbo nǹkan tó yẹ pé ó nídìí owó láti gbà tán máa fún wọn ṣáà mi yé yín máa fún wọn tá a bá parí ibi iṣẹ́ tá a bá parí iṣẹ́ tán wọ́n ti mọ iye tó ní kálukú gbà ṣùgbọ́n tẹ́ ẹ bá ojú bẹ́ẹ̀ yẹn lọ ẹ pé ojú bẹ́ẹ̀ yẹn lọ ní o owó yẹn tún wálẹ̀ ní o ẹ ò lè kó lé wọn lọ́wọ́ mo fi gbẹ́nu mi sọ kò ní tẹ́ wọn lọ́rùn alágrímẹ́ntì agreement máa ń wà pé tí mo ṣe ń lọ yìí o mi ò ní fún yín ju 10,000 naira tí o bá ti sọ fún wọn báyìí o ti ṣẹ̀ wọ́n má sọ fún wọn because tẹ́ bá dé party or ẹ dé òde eré tẹ́ ènìyàn wá pé o tún wá ju bẹ́ẹ̀ yẹn lọ wọ́n á tó wọ́n ti ṣe bẹ́ẹ̀ fún mi èmi ò gbádùn máa jọ bíi tìmọ́ ni a máa ń dura wa a máa jọ because tó bá yẹ kó fẹ́. Alhaji ẹ̀ lè ṣe ẹ́ mọ́sìn tẹ́lẹ̀ nìyẹn. ẹ gbàgbé mo ṣe last week yìí o. ló ní one on one. ló ń ṣe one on one mo súnmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó ya wèrè ni ló ń ṣe ẹ́ náà mo súnmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n á pè mí kọ́lọ̀ pè mí wá ni wọ́n gbádùn. mo rò pé kó wáyé kéétù lẹ́ ń ṣe yẹn ni. èmi àwọn ṣe wèrè sí máa ṣe ń jẹ mọ́ lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀